ẹ̀yin tèmi ẹ wò ṣe rí fídíò tí mo mú wá fún yín ní àárọ̀ yìí ó ní agbára díẹ̀ ẹ dẹ̀ má fi ṣèbínú ẹ má yẹ ká búra wa o bọ́ ẹ farabalẹ̀ ẹ bá mi wò látòkè délẹ̀ kẹ̀dẹ̀ dá sí nítorí pé ó dá mi lójú wípé àwọn olóye àwọn ọ̀jọ̀gbọ́n àwọn náà wo fídíò wa ní Àkọ́ TV. ṣé ẹ rí àgùntàn tó sọnù òun ló gbé ni dẹ́yìn kùlẹ̀ àpò arápá o àti pé ẹni tíjà ò bá bá a máa pè rẹ̀ lọ́kùnrin. mò ń bọ̀ ná lóòótọ́ kò rújú kò dẹ̀ dàrú wípé ìyá wa Alimatu Sadiya wọ́n sin Alhaji Wasiu Ayinde débi tó lápẹẹrẹ kan tó kúrò láyé. màmá wa Orítókẹ́ Khadijatu Kubura wọ́n sin Alhaji Pasuma Wonder ọ̀gá ńlá Fuji wọ́n sin wọn débi tó lápẹẹrẹ kan tó kúrò láyé. ìyá wa Àbẹ̀ní Ọlátòkunbọ̀ abiyamọ tòótọ́ wọ́n sin K3 Alhaji Saheed Òṣùpá Àyìnlá Adé wọ́n sin wọn débi tó lápẹẹrẹ kan tó kúrò láyé. ṣùgbọ́n pẹ̀lú ju gbogbo ẹ̀ lọ bẹ́ẹ̀ náà ṣàwálé conclude wípé ìyá Sample kò gbìyànjú àbí kò kì í ṣàbíyamọ tó àbí kò ṣàdúrà nítorí pọ́kùnrin mẹ́sàn gbogbo àwọn tí mo dárúkọ ẹ̀ ló yẹ kẹ́ rí fọ́tò wọn ó dẹ̀ gbé Sample síbẹ̀ wípé àwọn ìyá wọn dìndìnrìn àwọn ìyá wọn ò já tó wọn ò kúnná tó lábíyamọ even téèyàn bá lọ gba agbára ní ìsàlẹ̀ omi ọjọ́ tí ẹ̀dá bá máa kú ló máa kú àti pé kábíyamọ ti àáfẹ̀mí ara ẹ̀ ṣètùtù náà kò ní kẹ́mi ọmọ náà gùn àti pé kí ló fún wa ní assurance àti conclusion wípé màmá yóò ṣàdúrà àbí kò kí ń gbìyànjú àbí kò kí ń képo Ọlọ́run ẹ̀ tádánwò bá máa wá ó máa wá ní iye tó bá máa lágbára jẹ̀mí wa lọ́kọ́lọ́ má gbé bá wa. ẹ bá mi subscribe sí Àkọ́ TV ẹ bá mi like video kẹ́dẹ̀ share ẹ comment ẹ jọ̀ọ́ ẹ bá mi dá sí ọ̀rọ̀ yìí torí nǹkan tí yóò tiẹ̀ kọ́kọ́ ń ṣe mí lára ni pé ìgbà tí mo ráwọn BBC Yorùbá tán lọ interview màmá ẹ̀ mọ́ it is too early but as that kátẹ̀ níyẹn ti lọ. ìwọ wà ní tọkùnrin tó wá jáde ṣé wo orú nǹkan tó ń sọ yìí ẹ bá mi dá sí ọ̀rọ̀ yìí ẹ jọ̀ọ́ ẹ bá mi dá sí and lẹ́yìn fídíò yìí mo attach fídíò kan mọ́ ọ́n lọ́n wá àwọn valuable things like àwọn phones àwọn tí ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ sí níbi ọ̀rọ̀ Sample yìí wọ́n dẹ̀ ní àwọn important information wà nínú àwọn phones yẹn wọ́n dẹ̀ rí wọ́n láwọn ọlọ́pàá sọ pé àwọn ò rí ẹni tó bá mọ ibi tí fóònù wà ó máa bẹ́tà kó jọ̀wọ́ ẹ̀ fún rẹ̀ o kó tó di pọ́n track ẹ̀ ṣe gan kò ní bàjẹ́ fún yín. wàláì gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ìyá ọmọ ológo wàláì gbogbo ẹ̀yin ìyá yẹn gbogbo yín lẹ ti dèdè ẹ ti rìn dèjù ẹ dèdè rìn ọ̀pọ̀lọpọ̀ yín ti rìn dèjù ní ayé yìí wàláì tí wọ́n bá lè yàn pa ó pa sẹ́yìn gbogbo nǹkan náà kọ́ ni èèyàn máa fi lé Ọlọ́run lọ́wọ́ ẹ tó ti fi nǹkan mẹ́gan ní Ọlọ́run lọ́wọ́ ogún ọ̀jẹ̀ tẹ́ pé òǹgá gbóná nú àwẹ̀ àti àdúrà lórí ọ̀rọ̀ ọmọ rẹ̀ Ọlọ́run bá ń gbọ́ ọ̀tọ̀ ní kú Ọlọ́run tí kú Ọlọ́run máa dé jẹ́ ọ̀gbà pàkà mọ́ pé ekú Ọlọ́run lélẹ́yìí even though káyọ̀ máa sọ̀rọ̀ kankan ìwọ gbọ́dọ̀ pé wàláì ikú Ọlọ́run lọ́mọ mi kú torí ó ti mọ ibi bọ́ọ̀rọ̀ ọmọ ẹ̀ dé wàláì àwọn tó jẹ́ pé tọ́ọ̀gì gan náà mọ wọ́n ń ṣe wọ́n sọ fún ẹ pé wọ́n ti pọ̀ ọmọ rẹ̀ yóò jọ yẹn pé ọmọ mi kọ́ ná pasẹ̀ ká máa sọ ẹ̀yin tẹ́ pé ẹ̀yin ìyá tẹ́ pé ológo lọ́wọ́ ọmọ yín kẹ́ ẹ mọ́ lè gbóná bọ́mọ rẹ̀ bá lóye jáde jẹ́ ẹ̀ lè fi rọ́wọ́ rẹ̀ látọjú oorun kẹ́ ẹ fún oúnjẹ látọjú oorun kí wọ́n gba ẹyẹ tó yọ ọmọ ẹ̀ kó fi ra bàbá bò ẹ ti mọ ọmọ mo kàn mọ àti ẹgbẹ́ wọn tá à níyà tá à ní bàbá tá à rẹ ní sáré wa ṣùgbọ́n kí wọ́n mọ pé nǹkan kan ṣẹlẹ̀ sọ ẹ nìkan tó ti níyà láyé kéde kókó rẹ ọ̀dà tí wọ́n fún mọ́nú kó fún gidi lágbẹ́ kókó kó mọ sọ pé ẹjọ́ tú ọjà inú mi àyàjọ púpọ̀ ni nbáyé la wà nbẹ́ ẹ̀rọ ìyá Saheed Òṣùpá nbẹ́ ẹ̀rọ ìyá Paso nbẹ́ ẹ̀rọ ìyá Wasiu Ayinde ọba ọmọ wọn ọba débi pé tẹ́mi bọ́ lẹ́nu tiẹ̀ gan pé ṣe ọmọ eléyìí bẹ́ẹ̀ bá lè ya wèrè gan àwa gan ya wèrè ìbọn ìyá nu ìpó tí wàá wọlé ọmọ jẹjọ pé ni wọ́n fi yan gan nípa ìyá alámọ ní lọ́hùn ìyá tá àbẹ̀dọ̀ ní lọ́hùn ìpó tí wọlé yóò ti mọ́ ọmọ ń lọ. bẹ́ẹ̀ tó bá tiẹ̀ jẹ́ sí Ọlọ́run kéèyàn gbà pé ìwọ gbọ́ ti mọ̀ lọ́kẹ́ pé sí Ọlọ́run lélẹ́yìí ó wà lè mọ̀ sára ayé kì wáyé pé ayé kan àfọmọdọ̀ olóró ẹ ti máa ń dèdèrè jù ẹ̀yin tó bá tó kù ẹ lọ ọgbọ́n kí ní jẹ́ pé ìlẹsẹ̀ kéde kan lótorí ọmọ tiẹ̀ láìla ẹ ti pa jù ẹ pa gbogbo ní ẹ pa kò yẹ kí kó ọmọ wọlé kó ti mọ ọmọ tí ọmọ tó pè ní wọ́n fi yan gan lògó tiẹ̀
tẹ́wọ̀n pé gbogbo nǹkan láyé yìí gan láyé sán iṣẹ́ ayé gbogbo nǹkan láyé iṣẹ́ tí mẹ́nu ayé gan ṣe ayé ni gbogbo ní àjò gan láyé yìí gan èyàn gbọ́dọ̀ mọ gbìyànjú mọ́ ni bọ́mọ tí ẹ bá jẹ àfẹ́ dèdè tí ọmọ wọ́ọ̀tọ̀ ìjà tọ̀sọ̀ sí o lè mọ ilé lápá mú lọ bí ẹ bá fẹ́ mọ́ mú lọ ìpèsè àlẹ́ bá robi rò kọ́mọ́dọ̀ọ́lá ẹ mọ jójó wèrè lẹ́yẹlẹ́ ẹ mọ jójó wèrè ń patí kiri ṣíyọ̀. Good morning, guys. Really appreciate everyone that show love and concern towards our beloved brother Abdul Samad, popularly known as Sanku. I want to pass this quick information for everyone. We actually went to the place where the incidents occurred, so we were in search of their property. Did not see any valuable property there except their clothes, and then a lot of property is in the car, like one car key and then 4 phones. We could not find the phones and the car key. I don't know, maybe there's another property there. I'm just passing this information for everyone because I saw from àwọn ọlọ́pàá láwọn ọba kan bẹ́ẹ̀ pé àwọn ọmọdé tó wà pé wọ́n ti rédì bẹ̀yẹn. So ẹnìkan kan lè máa kọjá kó rí nǹkan kan bí a fún àdìkan ṣá help us to give the nearest police station, and I believe they will reach out to us. Please, we need the phone urgently because there's some information there that we really need. And then before we go into the process of tracking, we love the person to give the nearest police station, please. I know nobody steal it. They just, maybe you